Yorùbá Lóyin Ládùn TV àgbàlẹ̀tù ọmọdé la wò. Ẹ káàbọ̀ sí Yorùbá Lóyin Ládùn TV níbi táwọn ti máa mú ìròyìn tó gbajúgbajà wá. Ìṣọ̀lá Oyínkánsọ́lá ọmọ ọba Àṣà Ògúnkọrúrù ni ó máa ṣáájú wa nínú ìròyìn náà. Ẹ wá nǹkan fìdílé. Wọ̀nyí ni ọ̀kan lára àwọn ìròyìn èyí tó gbajúgbajà lórí ayélujára káàkiri. Gómìnà àná ní ìpínlẹ̀ Rivers Nyesom Wike ó ti ní bí Fubara ó bá jẹ́ ọ̀ṣàkálá kó jẹ́ ọ̀ṣàkálá, bó sì jẹ́ òṣòkòlò kó jẹ́ òṣòkòlò. Ó ní ohun tó ṣẹlẹ̀ ní ibi tí àwọn obìnrin kan ti bínú jáde níbi ètò tí ìyàwó ààrẹ wa ní orílẹ̀-èdè Nàìjíríà Rẹ̀mí Tinubu gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Ó ní ó jẹ́ ohun tí kò bójúmu rárá tó sì jẹ́ àbùkù ńlá fún ààrẹ àti ìyàwó ààrẹ wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àwọn ènìyàn yìí tí wọ́n ní àwọn ń ṣègbè lẹ́yìn Fubara, àkóbá ńlá ni wọ́n dá sí Fubara lọ́rùn tí Fubara ò bá mọ̀. Ó ní ìdí ni wípé ọ̀tọ̀ ni kí a máa bẹ̀bẹ̀ káàkiri èyí tí Fubara ń bẹ̀bẹ̀ káàkiri, ọ̀tọ̀ ni kí ó máa bá àwọn alátẹ̀lé rẹ̀ sọ̀rọ̀. Ó ní ọ̀rọ̀ náà jọ bí ìgbà tó ṣe pé Fubara gan ló ń ṣe ìgbọ̀wọ́ fún àwọn alátẹ̀lé yìí tí wọ́n fi ń jáde. Ohun tí àwọn alátẹ̀lé náà fi jáde ni wípé àwọn rò bí ìyàwó ààrẹ ni yóò yọjú sáwọn. Mínísítà Wike ló ti sọ wípé ìwà tó burú gbà tó burú jáì ni àwọn arábìnrin hù láti fi bínú jáde kúrò ní abẹ́ ètò tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó gbé kalẹ̀. Ó ní òun gẹ́gẹ́ bí ọ̀kan lára àgbà ní ìpínlẹ̀ Rivers, òun tọrọ àforíjì fún ìwà tí àwọn ènìyàn yìí hù. Ó ní òun wá fẹ́ sọ wípé àwọn ènìyàn yìí ò ní nǹkan kan ṣe pẹ̀lú òun o. Fubara ni kó bá àwọn alátẹ̀lé rẹ̀ sọ̀rọ̀ bó bá ṣe pé lóòótọ́ ló ń wá àlàáfíà ní tòótọ́. Ìròyìn tó gbajúgbajà lẹ́ ó máa tẹ́tí gbọ́ láti ìkànnì Yorùbá Lóyin Ládùn TV tí ààrẹ aṣíwájú Ìṣọ̀lá Moses Ògúnkọrúrù Báàmí jẹ́ ààrẹ àti olùdásílẹ̀ rẹ̀. Orúkọ tèmi ni Ìṣọ̀lá Oyínkánsọ́lá Helen. Ìpàdé wa tún di òwúrọ̀ ọ̀la. Kí Elédùà kó pa lílọ bíbọ̀ oníkálukú wa mọ́. Àmín àṣẹ.